Okay, we're about to go live. Good morning to you all. Good morning, good morning, good morning. Let's do this now. We will talk for a few minutes. Mo contest ẹ wo ni. So, tó ẹ káàárọ̀ gbogbo lé, mo kí gbogbo lé, mo kí gbogbo lé, ẹ wọlé, ẹ darapọ̀ mọ́ wa, ẹ wọlé, ẹ wọlé, ẹ wọlé, ẹ káàárọ̀ o. A kí gbogbo lé, a kí gbogbo lé. Ó ṣe pàtàkì. Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀. A kí gbogbo lé, ẹ darapọ̀ mọ́ wa. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ẹ darapọ̀ mọ́ wa. Ẹ má ṣe ní ọ̀rọ̀ ìjà ọ̀bí ibi tí ìròyìn ayọ̀ kan la mú wá láàárọ̀ ẹ̀ tí ó dùn mọ́ gbogbo wa nú. Mo dẹ̀ fẹ́ kí gbogbo wa rí kíní tí ó fa ìròyìn ayọ̀ yẹn. Mo fẹ́ kí gbogbo wa rí. Ó dùn mọ́ wa nú tí a rí láàárọ̀ yìí. Àmọ́ ká tó ṣe yẹn mo máa sáré sọ kíní kan fún yín. Ẹ jọ̀ọ́ o, ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo wa. Anyway, ẹ ṣáà bá wa pín ètò yìí. Ìyẹn lákọ̀ọ́kọ́ ná. Ìyẹn àkọ́kọ́ ọ̀rọ̀. Ẹ bá wa pín ètò yìí. A lè má pè lórí ètò ńsìn. Àmọ́ nǹkan kan wà tí ẹ rí tí wà lórí tàgbé sórí afẹ́fẹ́ ńsìn tẹ́ ń wò. Tí ó máa wáyé ní ìjọ́ Saturday tó ń bọ̀ yìí. A ti ń polówó ẹ̀ ìjọ́ mélòó kan sìn. Èmi máa ń ṣe bí ẹni tẹ́lẹ̀ pé ní gẹ́gẹ́ bí ká sọ pé alúwẹ̀ máa ń wẹ̀ máa ń ṣe swimming. So mo máa lọ ṣe swimming yẹn ní mo fẹ́ ṣe swimming fún ìlú wa fún Yoruba nation. Máa ṣe swimming ní 3,000 meters yẹn ó já sí 150 laps. 100 laps. Kíyàn lọ bọ̀ lórí lap kan 20 meters. So mo máa ṣe 3,000 meters níjọ́ Sunday láago 2 sáago 4. Ẹ jọ̀ọ́ torí ẹ̀ mo ṣe fi kíní tẹ́ ń wò lókè yẹn, torí ẹ̀ mo ṣe fi gbogbo details tó wà lórí ẹ ti rí. Màá fẹ́ kí n tẹ́ bá lè ṣe fún wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe. Mo rọ gbogbo wa, n tẹ́ bá lè ṣe láti ràn wá lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe. A kí gbogbo yín gan ni, a kí gbogbo yín. Mo máa swim yẹn níjọ́ yẹn. Ṣé rí ṣòkòtò tó wà lórí ibẹ̀ yẹn mo máa wọ̀. Tó bá ṣe é ṣe bóyá láàárọ̀ ọ̀la títí alẹ́ ìyá àbárọ̀ ọ̀la mo máa gbé ṣòkòtò yẹn jáde. Òun ni máa wọ̀. Ó máa ní flag Yoruba nation pẹ̀lú citizen AY. Ó máa ní lára. Torí náà ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, ẹ bá wa máa pín ètò yìí. Ó ṣe pàtàkì. A kí yín gan ni o. A kí yín gan. Màá tún sọ̀rọ̀ lórí ẹ̀, mo tún máa mẹ́nu bà. Bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, gbogbo details a ti fi gbogbo details sórí kíní flyer tẹ́rí yẹn. Citizen AY 3,000 meter swim ní ìjọ́ Sunday tó ń bọ̀ yìí. Mo máa swim, mo máa ṣe 3,000 meters. Ìyẹn já sí 150 laps. Mo fẹ́ ṣe ṣẹ́rí mo ṣe fẹ́ ṣe mo fẹ́ wẹ̀ fún ilẹ̀ Yorùbá. Tàbá tí má dẹ̀ ń wẹ̀ yẹn mo fẹ́ charity swim. Ntẹ́ bá lè fún wa pé a ṣe bẹ́ẹ̀ yẹn pé a gbìyànjú ẹ ṣe, ẹ bá wa fi sínú account. Torí owó yẹn ń ta fẹ́ fi ṣe ara ń ta fẹ́ fi ṣe ni pé gbogbo àwọn tó ń bá wa ṣe nǹkan kan nílẹ̀ wa tó ń bá wa ṣe àwọn ọ̀rọ̀ pé kiri a fẹ́ kí àwọn èèyàn kan gbọ́ ọ̀rọ̀ yìí ní oko ilé abúlé o ìlú o ọjà o àwọn ìyálọ́jà. A fẹ́ kí gbogbo àwọn èèyàn kan gbọ́ mìtìmìtì ọ̀rọ̀ òmìnira tá à ń sọ yìí. Ó dẹ̀ ṣe pàtàkì gidigidi. Ẹ káàárọ̀ Ìyábọ̀ Olúbùnmi Olúwọlé Eseun. Gbogbo wa báyìí ní kíní kan. Gbogbo ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, tẹ́ bá ń wà lórí YouTube ẹ bá wa máa pín. Bẹ́ bá wà lórí Facebook ẹ bá wa máa pín. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí. Torí gbogbo ọmọ Yorùbá la fẹ́ ṣe kíní fún. Swimming ìwẹ̀ tá a dẹ̀ fẹ́ ìwẹ̀ yẹn a dẹ̀ fẹ́ fi ṣe ó dẹ̀ máa jẹ́ ìrántí fún gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ti pa, tí àwọn Fúlàní ti pa, gbogbo àwọn àgbẹ̀ tí wọ́n ti pa, gbogbo àwọn màmá wa tó ti ṣe báṣabàṣa, gbogbo pátápátá. A fẹ́ fi ṣe ìrántí, a dẹ̀ fẹ́ fi ṣe ìbẹ̀rẹ̀ pé bí ìlú wa ṣe máa dúró rè. Ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì máa wọlé ńsìn tí mo fẹ́ play. Mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan kan fúnra yín. Torí kíní yẹn wọ́n rán sí mi, wọ́n sọ fún mi lánàá, àmọ́ kò tètè yé mi. Àárọ̀ yìí ló ṣẹ̀ṣẹ̀ wá ní gbogbo ẹ̀ wá dọ́gba. Ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ yẹn. Mo ń bọ̀ o. Àárọ̀ yìí ní gbogbo ẹ̀ wá dọ́gba. Ló wá mo fẹ́ kẹ́ gbọ́ kíní ìfúnra yín. A dẹ̀ máa ṣe lápapọ̀ ni. Ẹ jọ̀ọ́ bá wa máa pín ètò yìí. Àwa ó yẹ ká ju 105 lọ lórí ètò yìí. Àbí kílẹ̀ ni mo wí? Ẹ mọ̀ nǹkan, mi ò ní ṣe kíní ọ̀hún láì jẹ́ pé a wọ 102. Mi ò ní ṣe kíní ọ̀hún sí mi níbẹ̀rẹ̀ láì jẹ́ pé a wọ 102. Ẹ jẹ́ ká wọ 102 ó kéré jù. Ẹ jọ̀ọ́
ẹ bá wa máa ṣe, ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ jẹ́ ká wọ 100,000. Màá sì máa polówó eléyìí fún yín. A máa láìpẹ́ yìí a máa gbé tí ṣòkòtò yẹn jáde tí mò ń fi ṣòkòtò kékeré yẹn màá gbé jáde iye tí ó máa jẹ́ lẹ́yìn tí a bá ti ṣe but ìjọ Sunday lágbára Ọlọ́run àmì ẹ ṣeun ẹnìtàn fún mi ẹ jọ̀ọ́ tí ẹ bá lè ṣe fún wa torí owó yẹn a nílò ẹ̀ gbogbo òlú mẹ́wẹ̀ẹ̀wá tó jẹ́ ìlú ibi tí àwa ilẹ̀ Yorùbá gbogbo wọn a fẹ́ kí àwọn èèyàn wa kàn jáde oko ni o abúlé ni o ìlú ni o ọjà ni o àní kí gbogbo ẹ̀ máa mì tìtìtì pẹ̀lú ọ̀rọ̀ òmìnira wa sẹ̀ ọ̀rọ̀ ti ṣe rí ọ̀rọ̀ ti ninas ó ṣe pàtàkì mi mọ̀ tẹ́ bá ń wo àwòrán tẹ́ bá ń wo kíní yẹn láì báyìí ẹ rí pé mo ti gbé ninas yẹn sórí àwòrán yẹn ẹ rí ń bẹ̀ so ó ṣe pàtàkì ẹ jẹ́ ká dé 200 igba ẹ jẹ́ ká dé bẹ́ẹ̀ 200 ẹ já dé 200 ká tó bẹ̀rẹ̀ tí mo fẹ́ ṣe ó ṣe pàtàkì ẹ jẹ́ ká dọ́gọ́rùn ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ já dé 200 ó yá ṣáà débẹ̀ ẹ já àyẹ̀wò tá a bá lè dé 200 ẹ bá wa máa pín ṣé a lè dé 200 mò ń béèrè lọ́wọ́ gbogbo wa ó yẹ kó ṣeé ṣe àbí kílẹ̀ ni mo wí kò sí mi ò rò pé ó pọ̀ jù pé tá a bá sọ pé ká gbìyànjú ká dé 200 lórí ètò yìí torí ọ̀rọ̀ tí mo fẹ́ fi hàn yìí ọ̀rọ̀ ribiti ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ayọ̀ gidi gan ni gbà tí èmi gan rí báyìí mo ní ẹ jẹ́ káàárọ̀ gbogbo ẹni tẹ́ wà lórí Facebook YouTube náà ẹ bá wa máa pín ètò yìí o ó ṣe pàtàkì ọ̀rọ̀ tá a ti rí yẹn mo máa sọ̀rọ̀ lórí ẹ̀ máa tún sọ yékéyéké àmọ́ ẹ bá wa máa pín ètò yìí gbogbo ẹni tẹ́ wà lórí Odùduwà TV radio lórí YouTube ẹ sọ fáwọn èèyàn ẹni kí wọ́n wọlé ṣẹgbọ́ ẹni kí wọ́n wọlé ó ṣe pàtàkì ṣẹ́rí aláti fi nǹkan kan lẹ̀ aláti fi ara wa lẹ̀ fún òmìnira yìí kò ń ṣe ọ̀rọ̀ ẹnu lásán ọ̀rọ̀ yìí ti kọjá ọ̀rọ̀ ẹnu ó ti wá di pé n tí oníkálukú bá mọ̀ nípa bó ṣe máa ṣe ṣe fún wa kí a gbé òmìnira ìkalẹ̀ fún àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn ẹja ṣe ẹ má bójú ẹ̀yìn iwájú lọ̀pá ẹ̀bì tí ń ré sí tó bí èwe iwájú ẹ̀yìn àgbà ẹ jọ̀ọ́ ẹ bá máa pín ètò yìí mo fẹ́ ẹ jẹ́ ká wo àwọn iye tá lè dé tá bá lè dé igba kan lórí YouTube Facebook inú mi á dùn àwa bẹ̀rẹ̀ ètò àwa ṣe kínní àwa sọ ọ̀rọ̀ yẹn ṣẹgbọ́ à sọ yékéyékéyéké a sì nígbàgbọ́ pé ó pẹ́ ó yá o n tí àwọn eléré ibú tó ń fẹ́ àwọn amúnisìn tó fẹ́ fi wá ṣe wọ́n máa tẹ́ ẹ jẹ́ ká nígbàgbọ́ yẹn wọ́n máa tẹ́ torí àwa ò ní dúró àwa dúró gbọngbọn pẹ̀lú olóyè Ìgbòho a dẹ̀ dúró pẹ̀lú àwọn 12 tí wọ́n mú bá ṣe sọ̀rọ̀ yìí wọ́n ti fi òkú àwọn tí wọ́n pa tán gba ẹ̀mí wọn Àdògán àti Àfà wọ́n ti fi òkú wọn lẹ̀ látijọ́ yìí wọ́n dẹ̀ ń jẹ́ kí àwọn èèyàn wọn jẹ ìyà ara ń ta ṣe ń sọ̀rọ̀ yìí rẹ o olóyè ó dẹ̀ lágbára ó dẹ̀ á ṣe é ṣe sẹ́ẹ̀ wọn nílé ọwọ́ wọn ò tẹ̀ ní ba olóyè ẹ jẹ́ ká nígbàgbọ́ yẹn pé ọwọ́ wọn ò ní ba olóyè àwa dúró gbọngbọn pẹ̀lú olóyè Sunday Igboho ẹ bá wa máa pé ètò ìbá bá ṣe ń wọlé ẹ bá wa máa pé ẹ jẹ́ ká dé igba ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dé igba gbogbo wa amọ̀ ohun tá à ń sọ ẹ mọ̀ ẹ jẹ́ ká dé igba ká tó ṣe kínní torí ọ̀rọ̀ tó mì títí ọ̀rọ̀ yìí o tẹ́yìn gan bá gbọ́ ṣe gbọ́ bẹ́ẹ̀ ọ náà ní so ẹ̀yin lè ti gbọ́ bọ̀ mo fẹ́ kí gbogbo wa tá a bá wá ń wo kínní yẹn tá a bá wá ṣe ń wájú yín sìn ẹ wá wò báyìí pé ṣe gbọ́ so gbogbo ọ̀rọ̀ yẹn díẹ̀díẹ̀ ní kí n ṣe ké bóyá àwọn ọ̀rọ̀ wa kàn wà bọ̀dé léyìí tá a bá tiẹ̀ gbọ́ fúnra wa lásán kẹ́ gbọ́ ẹ wà nú ẹ̀mí tẹ́ bá ń gbọ́ báyìí ara yín máa ṣe pé ṣé lóòótọ́ ni ẹ tún lọ yẹ̀ wò ẹ tún yẹ̀ wò nǹkan kékeré ni o àmọ́ nǹkan tó ṣe pàtàkì gan ó dẹ̀ ti ń fi àwọn àmì hàn wá àwọn àmì yẹn ni ká wá máa wò ariwo ọjà ẹ má jà ká wo ariwo ọjà ṣé ń gbọ́ mi ariwo ọjà ẹ má jà wò àwọn àmì yẹn ni ká máa kọjú sí torí ibi tí ọ̀rọ̀ yẹn ti gbé wa ọ̀rọ̀ bí kíní yẹn ṣe 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 gbọ́ so ẹ jọ̀ọ́ o
ó ṣe pàtàkì àdúró gbọ̀ngbọ̀n pé ó ti olóyè Sunday Igboho àsìkò yìí sẹ́ẹ̀ gbogbo wa lápapọ̀ láti kọjú sí òmìnira ṣé mọ̀ pé lórí ètò wa a máa ń sọ á ní òmìnira ọmọlúwàbí ìbọ̀wọ̀fágbà àti ìṣọ̀kan mẹ́rẹ̀ẹ̀rin yẹn a sì dúró lórí ẹ̀ àwa lórí Odùduwà TV rédíò a dúró lórí ẹ̀ gbọ̀ngbọ̀n a dúró àdẹ̀dẹ̀yìn torí náà ẹ jọ̀ọ́ ẹ má dẹ̀yìn lẹ́yìn wa ẹ dúró tì wá gbogbo tá à ń sọ yìí ó ṣe pàtàkì má tún sọ̀rọ̀ má ṣàlàyé má fi àwọn fídíò kan hàn yín tí ọ̀rọ̀ tí eléyìí tí mo ń ṣe yìí ẹ máa rí pé mo ṣe ń wẹ̀ mo ti ń ṣe àwọn training yẹn so ẹ jọ̀ọ́ àti wọ 16 ó kù díẹ̀ ká dé igba ó kù díẹ̀ ó kù 30 ó lé 30 díẹ̀ báyìí ká dé igba ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká tiraka ká débẹ̀ ẹ jẹ́ ká tiraka ká dé igba tá a bá dé igba àbẹ̀rẹ̀ ètò ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn ká tó ṣe yẹn ẹ jẹ́ kí a kúkú kọ ẹ jẹ́ ká pọ orin kékeré kan tí ẹ máa fi tì wá tó máa gbé wa débẹ̀ yẹn ńgbà yẹn ẹ jẹ́ kí n sáré gbé orin kékeré yẹn jáde àmọ́ ọ̀rọ̀ yìí ṣe pàtàkì ṣe ń gbọ́ ó ṣe pàtàkì gan ó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó ṣe kókó sọ̀rọ̀ mi yẹn ọ̀rọ̀ tó ṣe kókó ni àmọ́ ká tó débẹ̀ aláti ṣe kinní yẹn bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ nírìdí ẹ jẹ́ ká gbọ́ kinní kékeré yìí tó bá ṣe é ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ ó ṣe é ṣe ṣé mo lè gbọ́ báyìí ń bọ̀ ẹ jẹ́ má bínú mo ń bọ̀ ó kàn ń ṣe mẹ́yìn ẹ̀ níbẹ̀ yẹn níbo tó máa jáde ó ń ṣeré ni ẹ jẹ́ ká gbọ́ kinní kékeré yìí díẹ̀ báyìí. ẹrú ò lè ṣe ọba. bẹ́ẹ̀ni o ọba ò lè ṣe bí ẹrú. ẹrú ò lè ṣe ọba ọba ò lè ṣe bí ẹrú. ọmọ Odùduwà Iléyá Iléyá o Iléyá. ẹrú ò lè ṣe ọba ọba ò lè ṣe bí ẹrú. ọmọ Odùduwà Iléyá Iléyá o Iléyá. alẹ́kùn nílé àwọn jòfún aláṣọ nílé àwọn wàkísà ọmọ ẹlẹ́ran wọ́n jẹ́ egungun ọmọ Odùduwà Iléyá. àwa ló la àṣà àwa ló ní ṣe àwa ló ní ìmọ̀ àwa ló lóye àṣẹ̀dá ló dá wa bẹ́ẹ̀ àdẹ̀dá ló ṣe wá bẹ́ẹ̀ pé àsíá rẹ̀ sókè kó mìíràn fẹ́lẹ́lẹ́. ẹ jẹ́ ká débẹ̀ ó kù díẹ̀ báyìí ọgbọ̀n ogún ló kù báyìí ká fi dé gba ẹ jẹ́ ká débẹ̀ ẹ jẹ́ ká kọjá ẹgbà ẹ jọ̀ọ́. ẹrú ò lè ṣe ọba ọba ò lè ṣe bí ẹrú. ọmọ Odùduwà Iléyá Iléyá o Iléyá. ìdí tí a gbọ́dọ̀ fi lọ lélẹ́lẹ́yìí o. bẹ́ẹ̀ni o. Iléyá o. òmìnira máa wá dómìnira o. Iléyá o. àwọn ìjòyè wá di pàṣán fáwọn ọmọ ọba. Iléyá o. abẹ́rẹ́ orí adé bó ṣe wá ń sùn káàkiri. Iléyá o. gbogbo orí adé wa gbogbo ló máa wá ń sùn dé. Iléyá o. Yorùbá jí lójú oorun ẹ dákun ẹ fi ìmọ̀ ṣọ̀kan. Iléyá o. Yorùbá ẹ jí lójú oorun ẹ dákun ẹ fi ìmọ̀ ṣọ̀kan. Iléyá o. gbogbo ọmọ Oòduà ẹ jí lójú oorun ẹ dákun ẹ fi ìmọ̀ ṣọ̀kan. Iléyá o. Iléyá. ó kù méje ká dé igba ẹ jẹ́ ká ṣe ẹjọ́. ó kù mẹ́rin ká dé igba ẹ jẹ́ ká ṣe mẹ́rin péré báyìí ẹ bá wa máa pín ètò yìí ẹ bá wa pín a ti dé igba báyìí a ti dé igba ó ti lé ní igba a lè wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pàtàkì yẹn mo mú ròyìn ayọ̀ wá láàárọ̀ yìí o torí àwọn àpẹẹrẹ gbogbo wa ti ń wá àmì pé a ti ń ṣèṣọ̀kan àti débẹ̀ o àmọ́ tẹ bá rí kíní ìfúnra yín orí yín awu mẹ́mi gan ṣe wò ṣe lè rí mi wú erí mi wú mo ní àbí mo lálàá ni àbí kíni wọ́n rán kíní yẹn sí mi ṣe ni wọ́n ti sọ fún mi pa kíní yẹn pàdé yẹn èmi kọ́kọ́ mo ní pé ó yẹ kí wọ́n à ń bẹ̀ àmọ́ kò ṣeé ṣe
lẹ́yìn òru àná wọ́n máa fi kinní kan ránṣẹ́ sí mi. Ìgbà tí mo wá jí láàárọ̀ mo ṣe ṣe nǹkan kan èyí ó yẹ kí n tiẹ̀ lọ train fún wẹ̀yìn èsùn mi yẹn, àmọ́ mo ní kí n ṣàdúró, mo bá wọlé mo ṣe tẹ kinní ọ̀bá mo ní mo ní ó ti o mo ní ó ti o bíi ti báwo ìyanu ló wá jẹ́. Ẹ má jẹ́ ká fi fa ọ̀rọ̀ gùn púpọ̀ lọ títí, ẹ jẹ́ ká wá gbọ́ kinní ọ̀hún. Ẹ máa rí lórí kinní gbogbo màá dẹ̀ fẹ́ kẹ́ múra, ó dẹ̀ jẹ́ n tó ṣe pàtàkì, màá fẹ́ kẹ́ múra bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ báyìí kẹ́ wà ní dúró, àbí tẹ́ bá yẹ pé ẹ̀yin tẹ́ lè jókòó kẹ́ fọwọ́ sí àyà yín, ẹ fojú ara yín rí. Ẹ jẹ́ ká lọ báyìí ó ń dà o. Báwo lẹ ṣe rí kinní yẹn sí? Ẹ rí pé nǹkan ńlá ni, ẹ rí pé nǹkan ńlá ni. A máa tún gbọ́ lẹ́ẹ̀kan sí o. Ẹ rí pé nǹkan ńlá ni kinní tí yé ń gbogbo lẹ́yìn láì má sọ nǹkan kan rárá. Ẹ rí pé àwọn bàbá wa ti sọ̀rọ̀, ẹ rí pé wọ́n ti sọ̀rọ̀ láì má sọ̀rọ̀, wọ́n kàn kọrin lásán ni o. Ẹ rí pé wọ́n ti sọ̀rọ̀, tọ́rọ̀ mi yé yín, ẹ rí pé wọ́n ti sọ̀rọ̀. Nígbà tí mo rí mo tètè pín kíní yẹn láàárọ̀ pé kí gbogbo àgbáyé kárí, ẹ bá máa pín ètò yìí o láì sọ pín ìdúró wọn lásán, wọ́n ti sọ̀rọ̀ o. Ọ̀nà yẹn sì nọ́sẹ̀ díẹ̀, àmọ́ wọ́n ti sọ̀rọ̀. A máa gbọ́ lẹ́ẹ̀kan sí, kẹ́dẹ̀ máa fojú wo àwọn tán wà lórí ìdúró yẹn, kẹ́ máa fojú wò wọ́n, kẹ́ máa ṣàkíyèsí àwọn tán wà ń bẹ̀. Àsọpá ti débẹ̀ o. Ẹ wò ó ṣe rí Tómi Adégbọlá, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ro ọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn. Ibi tá à ń lọ ni ká lọ, ibi tá à ń lọ ni ká lọ. Ẹ jọ̀ọ́ màá rọ gbogbo wa, ẹ má jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yẹn kò gbọdọ̀ wáyé. Ọ̀rọ̀ mẹ́rin láti sọ fún yín: òmìnira, ọmọlúwàbí, ìbọ̀wọ̀ fágbà, ìṣọ̀kan. Mẹ́rẹ̀ẹ̀rin ó wà nínú orin yẹn. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí. Kí n tẹ̀ tó play ẹ̀, ṣé mọ̀ pé mo fẹ́ kẹ́ mọ̀ pé ńgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òmìnira yìí, a bí àwọn èèyàn pé ṣé ká bẹ̀rẹ̀ Odùduwà TV Radio, a sọ̀rọ̀ rí lórí Citizen AY. Àwọn èèyàn ní pé ká bẹ̀rẹ̀, pé ká step ká bẹ̀rẹ̀, a bá lọ bẹ̀rẹ̀. Bá ṣe bẹ̀rẹ̀ ètò orin yìí la fi bẹ̀rẹ̀ o. Orin tí gbogbo àgbáyé nǹkan sìn, òun la fi bẹ̀rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tẹ́ǹtẹ́lẹ̀ Odùduwà TV Radio lápapọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Tí ò bá sí ẹ̀yin, kò lè sí àwa o. Tí ò bá sí ẹ̀yin, gbogbo ohun tá à ń sọ yìí kọ́ la máa sọ. Torí ẹ dúró tì wá láti ìgbà yẹn, gbogbo adẹ̀dúpẹ́. Ẹ wá wo ibi tí Èdùmàrè tó wá gbé ọ̀rọ̀ òmìnira dé fún wa. Ọ̀nà sì jìn díẹ̀, ó sì nọ́sẹ̀ díẹ̀, àmọ́ ẹ jẹ́ ká dúró báyìí ká tiẹ̀ kọ́kọ́ kíra wa pé ẹ̀yin ọmọ Oòduà, ẹ káre, ẹ kú gbìyànjú, ẹ tún tẹ̀síwájú. Ṣé tẹ́ bá lè yínra wa díẹ̀, á tún jẹ́ kí àwọn orí bàbá wa kó wú pé ẹ jẹ́ ká tún ṣe díẹ̀ sí i. Ṣé rí ọgbọ́n náà la máa fi ṣe kínní? Torí náà ẹ máa kọjú sí pé lágbájá sọ kínní kan, ibẹ̀ yẹn ebi tá wà ń sìn àwọn rábì
mi ìmọ̀ tẹ́ bá ń wo fídíò máa play fídíò kan fún yín láìpẹ́ yìí ní Afghanistan màmá àti bàbá wọ́n gbé ọmọ fún àwọn ọlọ́pàá ìlú mi pé kán gbé àwọn ọmọ wọn lọ sí ìlú mi pé ilẹ̀ Afghanistan táwọn wà ó kàkà kí àwọn ọmọ wọn gbé síbẹ̀ yẹn àwọn á padà àwọn á kú wọ́n á gbé ọmọ fáwọn ẹlòmíì ìlú mi kí ọmọ lè ṣe oríire. Ẹ má jẹ́ kọ́rọ̀ wá di bẹ́ẹ̀ yẹn ibi tí mo bọ̀rọ̀ lọ nìyẹn o ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wá di bẹ́ẹ̀ yẹn o ẹ má jò di bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí a gbọ́ orin yẹn lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí a gbọ́ orin yẹn lẹ́ẹ̀kan sí torí má ṣe ń gbọ́ báyìí ṣe lórí mi tó ń wú ni ṣe pé ó kàn ń wú ni pé rí pé àwọn bàbá wa pẹ̀lú àwọn gbogbo wa a ti sọ̀rọ̀ láìsọ pín wọ́n ṣe ìpàdé kan lánàá mo dẹ̀ mọ̀ ń pa ìpàdé yẹn èmi á sọ fún yín pé èmi mọ̀ ń pa ẹ̀ àmọ́ gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kì í ṣe gbogbo aṣọ la máa ń sá sóòrùn àmọ́ àpẹẹrẹ mò ń fi hàn wá torí náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé a ṣe kíní kan ṣe gbá ẹ jẹ́ ká ṣe nǹkan wa pẹ̀sẹ̀ amadébẹ̀ o adẹ̀rọ àwọn bàbá wa ẹ túbọ̀ gbìyànjú iṣẹ́ ṣé lóye ká máa tì wọ́n lẹ́yìn pé ẹ jọ̀ọ́ a dúpẹ́ eléyìí náà bá mú ó dáa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa tì wọ́n lẹ́yìn ẹ̀yin ọmọdé náà ẹ jọ̀ọ́ o ẹ darapọ̀ a máa nílò àwọn ọmọ wa náà a fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ àwọn ọmọ wa torí náà ẹni tó bá fẹ́ wá àwọn ọmọ wa pàtàkì jùlọ tó máa fẹ́ sọ̀rọ̀ lórí ètò Odùduwà TV radio ẹ ké sí wa ẹ jẹ́ kí n fún yín ní admin address tí ẹ máa kọ tẹ máa rí gbogbo àwọn ọmọ wa tó máa fẹ́ sọ̀rọ̀ lórí Odùduwà TV radio kàn pè wọlé àbí kàn rọ̀ wá ní kàn kọ ìwé sí wa lórí admin wa admin so admin at oduduwatvradio.org tẹ́ bá fẹ́ darapọ̀ sórí ètò yìí ká pàtàkì jùlọ àwọn ọmọdé wa a fẹ́ gbọ́ ọgbọ́n àti ìmọ̀ye tí àwọn náà lè fi kún ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì gbogbo wa ṣẹ́rí gbogbo ọgbọ́n wa àpapọ̀ wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀ àbí tó bí ìwé ẹjọ́ ẹ má bínú tí n bá sọ dáadáa àmọ́ ẹ mọ bí tí mò ń lọ tẹ́gbẹ́ mo sọ ẹ bá mi gbà bẹ́ẹ̀ náà ni ọmọ yín ẹ̀gbọ́n yín àbúrò yín èmi náà ni èmi citizen wa Ayọ̀gódìmú náà ni ẹ bá wa gbà bá ṣe sọ yẹn ṣáà bá máa pín ètò yìí so ó ṣe pàtàkì ẹ jẹ́ kí n wá kíní kan fún yín tí ká tó máa lọ màá wá mẹ́nu bà ọ̀rọ̀ eléyìí tí ẹnì kan tẹ́ rí lórí kíní yìí lórí àwòrán yìí mo fẹ́ kí ẹjọ́ mo máa ń ṣe swimming nínú swimming yẹn mo dẹ̀ ti ń train fún mo ti ń ṣe àwọn ṣe mọ̀ kéèyàn tó ṣe ìdánwò olú ẹ̀ máa ti kọ́kọ́ máa ṣe àwọn ìdánwò kéékèèké kan wọ́n máa yẹra ìwò ṣó lè ṣe so mo yẹn náà ni mo ti ń ṣe training lẹ́yìn so mo máa ṣe 3000 meters òun lè rí nínú kíní mi mọ̀ tẹ́ bá rí ń bẹ̀ mo máa ṣe citizen AY 3000 meters swim ìyẹn já sí 150 laps 150 laps nínú pool mo máa ṣe ó máa gbà mí ní wákàtí kan àbọ̀ ó lè ju bẹ́ẹ̀ lọ ó lè kéré àmọ́ ó lè gbà bíi wákàtí kan àbọ̀ àwa dúró gbọ̀ngbọ̀n chief olóyè Sunday Igboho gbogbo àwa Yorùbá ẹ jẹ́ ká dúró papọ̀ èèyàn kan igi kan ò dá ṣe gbó
gbogbo wa ẹ jẹ́ ká ní lọ́kàn igi kan kò dá ṣe gbó gbogbo wa lápapọ̀ la máa nílò ẹ má jẹ́ kí torí ẹ̀ à ń sọ a tún máa play orin yẹn a tún máa play ẹ̀ léraléra ẹ rí i pé gbogbo bẹ̀ yẹn ṣe ló ń mì tìtìtìtì gbogbo wọn dúró wọn fọwọ́ sáyà bí mo ṣe fọwọ́ sáyà gẹ́gẹ́ gbogbo nǹkan tẹ̀ ẹ́ gbogbo yín dẹ̀ mọ̀ gbogbo wa mọ̀ ńgbà tí a ṣe Yorùbá World Congress tán ṣe lákọ̀ọ́kọ́ orí Odùduwà TV rédíò ń bí láti tún kọ orin yẹn tí a dúró tí gbogbo àwọn èèyàn tán ń bèrè orin yẹn tá a kọ so inú wa dùn pé orin tí àwa gbé lárugẹ fún ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá gbogbo wa lápapọ̀ àti gbà á ó dẹ̀ di orin tí gbogbo wa ń kọ tí àwọn èèyàn tí ó ń gbé wa ṣe ìṣọ̀kan sọ̀rọ̀ mi yé yín tó ń gbé wa ṣe ìṣọ̀kan ọ̀rọ̀ yìí a máa sọ náà ni ọ̀rọ̀ kò a lè fọ̀bẹ gé ọ̀rọ̀ bó ṣe máa ń sọ a máa sọ náà ni aláti sọ torí ẹ̀ náà adẹ̀ ń sọ yìí àmọ́ kì í wá ṣe sísọ nìkan o a máa wá fi ṣíṣe àwa fi kùn lẹ́yìn a fi tì lẹ́yìn báyìí pé kó lè gbé wa débi tá à ń lọ sọ̀rọ̀ mi yẹn a fi so ṣíṣe yẹn ara ṣíṣe yẹn ni ọ̀rọ̀ ti swimming tí mo ṣe yìí so ti máa ṣe 3000 meters yẹn a wá jẹ́ pé ntí ó máa ṣe tí máa swim yẹn ntẹ bá lè fi sínú account ní ìjọ Sunday yẹn láago 2 sí aago 4 tẹ bá wò ó lórí kíni aago 2 sí aago 4 ló máa ṣẹlẹ̀ tí má dẹ̀ ti wá ṣe swimming yẹn n tó máa wá ṣẹlẹ̀ ni pé a máa kọ́kọ́ fíìmù wọ́n máa fíìmù ẹ̀ kí n tó wọnú omi wọ́n máa ṣe fídíò ẹ rí tí mo ṣe ṣòkòtò tó wà mí báyìí èmi ìmọ̀ tẹ́ báwo mo ṣe máa fi ṣòkòtò tẹ́ ẹ̀ ń rí nínú kíní yẹn jẹ́ kí n yọ kíní ìkúrò so ẹ lè rí gbogbo ìdára mi ìfẹ́ kó di yín lójú ẹ jọ̀ọ́ má bínú I was gonna do something but màá fi yẹn lẹ̀ jẹ́ kí torí iṣẹ́ pọ̀ tá à ń ṣe múlẹ̀ láti ṣe àwọn kankan but ṣe rí ṣòkòtò tẹ́ ẹ̀ ń rí mi báyìí ṣe rí ṣòkòtò yẹn òun ni máa wọ̀ ní ìjọ Sunday ẹ̀ẹ́dẹ̀ rí pé ó ní flag Yorùbá Nation níbẹ̀ máa wọ ṣòkòtò yẹn ó ṣeé ṣe kó jálẹ̀ ìyá àbọ̀la ẹ máa rí tí máa wọ̀ máa dẹ̀ fi sórí àwọn platforms so ẹ máa pín káàkiri ẹ máa rí tí máa wọ̀ ó ṣeé ṣe mo tiẹ̀ lè ṣe máa wá tún wá fi sínú flyer yìí so máa pín tẹ bá ṣe ń rí ẹ bá wa máa pín torí aláti ṣe nǹkan kan fún ìlú wa àwa nígbàgbọ́ nínú òmìnira nígbàgbọ́ nínú ilẹ̀ Yorùbá a dẹ̀ nígbàgbọ́ pé gbogbo wa lápapọ̀ a máa délẹ̀ lérí a máa gba òmìnira yìí àṣẹ wà àṣẹ ti gùn àṣẹ wà àṣẹ ti gùn sẹ́ àṣẹ wà àṣẹ ti gùn àwọn alálẹ̀ ti fi àṣẹ sí torí náà èmi wá rò pé kí la lè ṣe ní kọ̀ọ̀kan wa èmi rò pé kí ni mo lè ṣe n bá wò pé mo máa ń wẹ̀ torí ìtẹ̀yìn mi o jẹ́ kí n gbìyànjú tí má tiẹ̀ lè ṣe 150 laps ìyẹn já sí 3000 meters pé n táwọn èèyàn bá lè ṣe tán wá lè fún wa nínú account ẹ ti rí pé mo ti fi account wa síbẹ̀ yẹn tẹ bá máa ṣe ẹ ṣáà bá kọ reference Citizen AY 3000 meters swim ẹ bá wa kọ yẹn síbẹ̀ tẹ bá ti ṣe yẹn ẹ kàn rí pé n tẹ bá lè fún wa tá bá ti ń ṣe inú wa dùn ẹ jẹ́ kí n gbé ojú mi padà so màá lè ojú lọ̀rọ̀ wà ṣe máa sọ ẹ má bínú so ojú lọ̀rọ̀ wà tó tó bí òwe so tẹ bá lè fún wa àti kọ Citizen AY 3000 meter swim please donate using reference Citizen AY 3000 meter swim ẹ rí pé mo kọ sísàlẹ̀ stop the genocide now Yorùbá Nation now Citizen AY so nǹkan tá à ń ṣe à ń wẹ̀ fún ṣe rí mo ṣe swim yẹn à ń fi ṣe ìrántí fún gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ti pa tí àwọn Fúlàní àwọn bòròrò tí wọ́n ti wọlé lọ pa àwọn màmá wa àti àwọn obìnrin wa tó ti ṣe báṣabàṣa gbogbo àwọn kan bẹ́ẹ̀ yẹn à ń ṣe ìrántí yẹn then lórí yẹn owó nǹkan tá a bá dẹ̀ tùjọ́ ń bẹ̀ yẹn àwọn tí wọ́n bá wa ṣe tájọ́ ń ṣiṣẹ́ nílẹ̀ wa lọ́hùn wọ́n máa láti ṣe rí ọ̀rọ̀ ti ninas yẹn ó ṣe pàtàkì ẹ jẹ́ kí n wò tí màá tí ì fi síbẹ̀ yẹn ẹ jẹ́ kí n sáré fi sórí platforms torí ó ṣe pàtàkì mo fẹ́ kí mi ò kàn fẹ́ sọ lásán màá wá fi fídíò kan màá fi hàn yín kẹfì máa wò pé nǹkan tí mò ń sọ yìí kì í ṣeré o mi ò kì í fi ṣeré kì í ṣeré rárá ni so ẹ jẹ́ kí n ok wọ́n ti bá wa pin ẹ̀ ok ẹ ṣeun alàgbà kínní alàgbà ẹ̀má ara àwọn tí wọ́n bá wa dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo àwọn olóòtú ètò lórí Odùduwà TV Radio Lady Best akéde Yorùbá ọmọọba ìyáàfin ọmọọba Adéjọkẹ́ alàgbà Erinlẹ̀ àwọn náà bá wa ṣe àwọn ètò táwọn èèyàn máa wọlé sígbà lóòrèkóòrè alàgbà Àmọ̀tẹ́kùn ẹ mọ̀ wọn àwọn òun fi ọ̀rọ̀ ṣe abẹ́ ahọ́n sọ ọ máa ń sọ ọ máa là á mọ́lẹ̀ fún wa bó ṣe wà ọmọ borí owó náà àwọn náà wà ń bẹ̀ tátún ni o
àtẹ̀mí náà mọ̀ èmi náà a máa ń sọ̀rọ̀ kéékèèké kan àfikún ẹ ṣáà mọ̀ mo ṣẹ̀fẹ̀ ni ẹ má bínú mo ṣẹ̀fẹ̀ ni so àwọn ẹ ṣáà rí pé àpọ̀ àti alàgbà ìmọ̀tàn àlẹ́yìn wọ́n máa ń ran Odùduwà TV wọ́n máa ń ṣe admin lẹ́yìn kì í dẹ́ ṣe Odùduwà TV nìkan ìjìnlẹ̀ ni o ọmọbọ̀rẹ́ owó ni o gbogbo wọ́n jáde ṣẹ́rí iṣẹ́ à ń ṣe iṣẹ́ ìyá tí gbogbo àǹfààní tí gbogbo wa máa gbà lápapọ̀ ní ká kọjú sí o sọ̀rọ̀ mi yé yín àǹfààní tí gbogbo wa máa gbà ní àpapọ̀ ni ó yẹ ká kọjú sí ọ̀rọ̀ pé lágbájá ń bú kinní kan ẹ gbàgbé yẹn o bá ṣe máa ṣe àwọn bàbá wa bá ṣe ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ nípa bó ṣe máa ṣe àkáǹtì kan ìyẹn ó máa tó wáyé àmọ́ àrọ̀ iṣẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ máa tún play ẹ̀ tó ṣẹlẹ̀ yẹn nǹkan ńlá ni o ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ àmọ́ a ti mọ̀ pé àwọn èèyàn wa àwọn náà ó ti yé yín ó ti yé gbogbo wa bí tí kinní yìí ń lọ àdèmà máa ṣe díẹ̀díẹ̀ ni ọ̀rọ̀ náà la máa sọ náà ni àdèmà ṣe ohun tó yẹ ká ṣe mo á mẹ́nu bà àwọn ọ̀rọ̀ kan díẹ̀ àmọ́ kí n tó tẹ̀síwájú mo kàn fẹ́ fi fídíò kan ẹ jẹ́ kí n mú inú fídíò ṣé mo lè mú jáde báyìí mò ń bọ̀ o ẹ má bínú o mo kàn máa fi fídíò yẹn ẹ máa rí tó máa jáde ń sìn mò ń bọ̀ o ẹ má bínú o so mo kàn fẹ́ fi hàn yín ṣé mo máa ń lọ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ó kéré jù ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láti lè ṣe training kí n lè ṣe kíni yẹn because kì í ṣe nǹkan kékeré àgàgà fún ẹni tí ẹ̀yìn dùn bíi tèmi kì í ṣe pé bóyá nǹkan ráńpẹ́ kan kí nǹkan lè ṣe so èmi lẹ̀ ń rí inú kíní yẹn ò kì í ṣe kẹ́rí ẹ jẹ́ kí n sún dé ẹ ṣe báyìí náà ṣe èmi lẹ̀ ń rí yẹn o so èmi ni mo wà ń bẹ̀ yẹn so kì í ṣe lómi ẹ jẹ́ kí n mọ̀ọ́mọ̀ pause ẹ̀kẹ́ ṣé ó ṣe pause kò ṣe pause màá filẹ̀ fún yín màá filẹ̀ bẹ́yẹn so èmi lẹ̀ ń rí nínú kíní tí mò ń wẹ̀ lẹ́yìn yẹn so gbogbo yín ẹ ti rí bẹ́ẹ̀ yẹn pé kì í ṣe iṣẹ́ kékeré ni ọ̀rọ̀ pé a fẹ́ ṣe kíní so ó ṣe pàtàkì ntẹ́ bá lè ṣe láti fi ràn wá lọ́wọ́ tá a bá ti ń ṣe swimming yẹn wọ́n máa fíìmù ẹ̀ níbẹ̀rẹ̀ gbà tí n bá wọnú omi tí n bá bẹ̀rẹ̀ wọ́n á wá fíìmù ẹ̀ níparí gbogbo yẹn èmi á wá gbé wá àwa ṣe live video lẹ́yìn ẹ̀ tí a máa fi gbé sí gbogbo àgbáyé so kẹ́yìn náà lè rí wọ́n dẹ̀ máa fún mi ní ìwé tí má ti parí ẹ̀ mo rò pé èmi ló máa kọ́kọ́ jẹ́ ọmọ Yorùbá àkọ́kọ́ tó máa kọ́kọ́ swim 3000 meters a máa lọ yẹ̀ wò but mi ò rò pé lómi tí ì ṣe yẹn torí adẹ̀ láti ṣe kínní ìdí tí mo ṣe ń sọ kínní ni pé ó ṣe pàtàkì kí gbogbo wa lápapọ̀ kí la lè ṣe fún ilẹ̀ Yorùbá kí la lè ṣe láti rí pé a gbé ilẹ̀ Yorùbá dúró pé a gba òmìnira yìí ẹ jẹ́ kí gbogbo wa rò ní kọ̀ọ̀kan torí náà ẹni tó bá fẹ́ ṣe nǹkan ẹni tó bá fẹ́ ṣe tó bá ní ìmọ̀ láti ṣe pé ọgbọ́n àbí àbá láti ṣe nǹkan kan pé ó dẹ̀ fẹ́ kí ó fẹ́ láti fi ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwa dúró láti gbé wọn lẹ́yìn láti gbé polówó ẹ̀ kọ̀ọ̀kan sọ fún wa ibi tó máa ti gbé ṣe tó bá dẹ̀ ṣe a lè wá èèyàn tó lè wà ń bẹ̀ bó jẹ́ ilẹ̀ wa lọ́wọ́ ni bó jẹ́ òkè òkun ni bóyá a lè irú nǹkan bẹ́ẹ̀ yẹn so ẹ mọ̀ gbogbo wa ló ṣe kíní ìṣe pàtàkì àwọn alàgbà ẹ jẹ́ kí mo fẹ́ fàsìkò sọ alàgbà Joseph Ige ọ̀nà náà máa ṣe kíní kan ní US ó dà pé ó lè jẹ́ owó ọ̀sán or something náà máa bẹ̀rẹ̀ tàwọn náà wọ́n máa wá kẹ̀kẹ́ so ó yẹ kí n tiẹ̀ mú wá àmọ́ ṣẹ́ ti pọ̀ ṣẹ́ di gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn ó yẹ káwọn náà máa ṣe kíní yẹn máa pè tó bá ṣe mo lè pè wọ́n bóyá àwọn náà tó bá lè ní máa pè wọ́n tó bá ṣe wọ́n lè sáré sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ àmọ́ ṣẹ́ rí nǹkan tí mò ń máa ṣe yẹn for 3000 meters ṣẹ́ rí bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe ń wẹ̀ yẹn ẹ̀ ṣàkíyèsí pé mò ń wẹ̀ mò ń dùgbẹ́lẹ̀ nínú omi wẹ̀ mò ń fi ẹ̀yìn wẹ̀ ni ìdí tó dẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ ni pé ńgbà tí mọ́tò gbà mí lẹ́yìn yẹn ó ṣe wàhálà mo wà lórí live alàgbà mo wà lórí live broadcast ẹ má bínú mo wà lórí live broadcast báyìí o mo wà lórí live broadcast o mo wà lórí ẹ jẹ́ n pè yín after so now ngbà tí mọ́tò gbà mí lẹ́yìn wọ́n wá ó bà díìskì mi jẹ́ gan-an ẹ̀yìn ẹ̀ ó tiẹ̀ tó ọdún mẹ́wàá kí n tiẹ̀ tó sàn torí gbà kan ẹ̀wò mo tóbi gidi gan mi ní purọ́ ẹ̀mí ìmọ̀ tí má tiẹ̀ lè ṣé mo ní picture yẹn tí mo lè fi hàn yẹn jẹ́ kí n fi picture yẹn hàn yẹn tó wá lè yé yín tí mò ń sọ pé kì í sọ̀rọ̀ eléyìí kì í sọ̀rọ̀ ẹnu pé a kàn ń sọ ẹnu a kàn ń ṣe mọ́ a kàn ń gbẹ́nu ojó lásán torí ẹni tó bá máa ṣe nǹkan ẹ̀ kọ́kọ́ mọ ẹ lè mọ ìdí ẹ̀ tí ó ṣe pàtàkì kí a dáwọ́ sí ọ̀rọ̀ yìí òun ni mo ṣe fẹ́ fi tó wa létí
bolo wà yẹn mo ń bọ̀ ẹ má bínú máa wá jáde ń sìn ẹ ṣáà fún mi ní ìṣẹ́jú mélòó kan ó máa jáde ń sìn ok mo ti rí máa send ẹ máa rí ń sìn tó máa jáde ń sìn ń bọ̀ ẹ ṣáà fún mi ìṣẹ́jú kan then àwa tí wọ́n á sọ àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ but mo fẹ́ kọ́kọ́ rí lè ná ó ṣe pàtàkì kí gbogbo wa ká mọ ìdí abájọ ọ̀rọ̀ díẹ̀ so èmi rèé so ẹ jẹ́ kí yẹn sì máa play lọ́bẹ̀ yẹn so nǹkan tí máa ṣe nìyẹn mo máa ṣe 150 laps end to end bẹ́ẹ̀ yẹn ó lè gbà mí ní wákàtí kan àbọ̀ ó lè jẹ́ wákàtí kan àtogún ìṣẹ́jú orúkọ bẹ́ẹ̀ yẹn àbí àti àmà wò ná màá jẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ mo wá fẹ́ ṣe kinní kan sìn mo kàn fẹ́ sáré gbélé ìwà náà ẹ ń bọ̀ mo ń bọ̀ ẹ jẹ́ má bínú mi ṣe ń ṣe báyìí ok ẹ má bínú mi mọ wá tó ṣe ń ṣe báyìí why is it doing that ẹ má bínú mo fẹ́ tí adjust kìíní yẹn náà ni mi mọ wá tó ṣe ń ṣe báyìí ok anyway màá change ẹ̀ náà right mo fẹ́ ẹ jẹ́ kí n fún picture mo fẹ́ fi hàn yín bí mo ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ wá wo yàtọ̀ ń sìn mo fẹ́ torí ó ṣe pàtàkì irú àwọn kan báyìí ló máa ń jẹ́ káwọn èèyàn mọ ibi tí ọ̀rọ̀ wà ṣọ́rọ̀ mi yẹn yín so ó yà dà gbé ṣe now okay now so ẹ máa rí nǹkan sí yẹn má bínú ẹ fún mi ìṣẹ́jú kan mo kàn fẹ́ sáré ṣe kó lè fi yé wa so torí kẹ́ lè fi mọ nǹkan tí ó gbé nǹkan débi tí ó wà nsìn mo ń bọ̀ ẹ má bínú so máa gbé jáde nsìn okay yeah so èmi nìyẹn ní 2016 níbí báyìí mo ṣe tó nìyẹn ẹ rí kí mo tóbi gan gbà yẹn gbàtẹ́ ẹ̀ rí mi bẹ́ẹ̀ ṣe rí mi bẹ́ẹ̀ ẹ̀yìn yẹn ṣe ń dùn mí wọ́n ti ṣe operation fún mi ní 2010 fún ọdún kan àbí ọdún kan àbá ó rọrùn díẹ̀ but lẹ́yìn yẹn ó tún padà wá àmọ́ gbogbo àwọn oògùn tá à ń lò àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó fa oríṣiríṣi ó fa ẹ̀mọ̀ so mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àtúnṣe kan ṣá lára mi pé ok ń sìn bẹ́ẹ̀ ṣe rí mi ń sìn mi ń jẹran mi ń jẹja mi ń jẹ chicken mi vegetarian lèmi cheese nìkan ló sì kù tí mò ń jẹ ìgbà míì mo lè jẹ ẹyin lẹ́ẹ̀kọ̀ọ̀kan but púpọ̀ nínú diet mi gbogbo ẹ̀ ó ti jẹ́ nǹkan bíi ewé mushrooms àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn torí mo rí pé mo láti tún àwọn nǹkan kan ṣe ìgbà tí mo wá ṣe yẹn doctor ìdí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni pé ìgbà tí doctor mo lọ sí ọjà mo lọ ra nǹkan kan nínú ọjà níjọ́ kan ṣá n bá pàdé doctor ó ti retire ó wá ń ta ọjà mi mọ ó ṣà ń ta nǹkan kan tí mo rà bóyá òróró ni ọ̀sán tàbí nǹkan kan mi rántí so ó wá rí i pé mò ń fi gìrìn mo dẹ̀ tóbi mo ṣe bá rí mo lápá òsì yẹn ẹ ṣáà rí i pé mo tóbi ń bẹ̀ yẹn gan ó wá rí i pé mò ń fi gìrìn ó ní kí ló ń ṣe mí àmọ́ ní ẹyin ni o ó ní surgeon dẹ̀ lòun o ó ní mo ní accident mo ní wọ́n ti bá mi ṣe operation ó ní ṣe mo ṣe operation mo ní mo ti ṣe ó ní surgeon dẹ̀ lòun ó ní ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ retire ó ní pé tóun bá ti ṣe operation òun máa ń recommend fún gbogbo àwọn tóun sọ fún pé kán máa wẹ̀ àmọ́ kán máa tó bá yẹ pé wọ́n ti ṣe operation ẹ̀yìn pé kán máa wẹ̀ síwájú kán máa wẹ̀ ṣe breaststroke àmọ́ kán wẹ̀ lẹ́sí kán fi ẹ̀yìn wẹ̀ mo ní mi ò gbọ́ yẹn rí o wọ́n ní òun ló máa dáa wọ́n ní pé torí ńgbà tó máa ti ki ọ̀bẹ bọ ẹ̀yìn tó máa ti yọ disc tó máa ti wá fi torí iní wà lẹ́yìn mi àwọn ti wọ́n ti fi kí lórúkọ kí ni yìí o àwọn iṣẹ́ metal plate ṣá wọ́n ti fi sí ẹ̀yìn mi so wọ́n ti fi screw sí pé kí òun mo fi ń lè rìn mo dẹ̀ dúpẹ́ fún lè mọ̀ pé ó ṣeé ṣe ẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ ṣe ń dùn mí mi lè rìn púpọ̀ jù so ó bá ní pé kí n máa fi ẹ̀yìn sùn kí n máa wẹ̀ pẹ̀lú ẹ̀yìn má ní mo ti bá mo dẹ̀ kí gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ n bá lọ nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe ara tí ẹ pé mo ti wá fọ́n nínú bíbá yìí sìn mo bá ní pé ok jẹ́ kí n wá ṣe nǹkan tí sọ́jọ̀ yẹn sọ n bá tó kọ́kọ́ bọ́ sínú omi nígbà tí mo kọ́kọ́ bọ́ sínú omi yẹn mo dẹ̀ tóbi báyìí ẹ mọ̀ mo mọ̀ wẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ àmọ́ mo wá kọ́ra mi láti fi ẹ̀yìn wẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rí nínú fídíò yẹn sìn mo wá kọ́ra mi
èmi mo kọ́ra mi kìnìún náà kàn ṣàṣẹ pé ó yá wọ́n sọ pé ok mo yá bẹ̀rẹ̀ sí ní ṣe ń bò yá mo wá ṣàbẹ̀ sí ní ṣe pẹ̀lú gbogbo ohun tí mo ṣe yẹn ó wá jẹ́ kí ó wá túbọ̀ ràn mí lọ́wọ́ tó débi pé mo sọ fún dókítà ní ó dáa o ó ní wọ́n ní nǹkan tí mo ṣe yẹn ó dáa ó bá a mú gan ni o wọ́n ní pé wá o ṣáà máa tẹ̀sílẹ̀ kìíní so dókítà bá fún mi ní wọ́n kọ ìwé fún mi pé kí n máa lọ síbi tí mò ń lọ yẹn pé àwọn fún mi láyè pé kí n máa ṣe training nínú pool o torí ó dáa fún ẹ̀yìn mi so yẹn mo fi wá ń ṣe tó mo jẹ́ kọ́kọ́ ṣe ní 2000 and kí ni náà 2000 and mo dẹ̀ rí pépà yẹn bìkan màá wá jáde mo ṣe bíi swim kan fún Damilọ́lá Taylor mo ṣe fún charity ẹ̀ mo raise bíi ma raise 200 or 200 fún nínú just giving màá fi hàn níjọ́ bá díjọ́ kan mo ní pé màá ṣe 100 laps nígbà yẹn mo dẹ̀ ṣe wọ́n dẹ̀ fún ryan dánwò send owó ẹ̀ sí wọn so nígbà tí gbogbo ọ̀rọ̀ ti òmìnira yìí wá dé mo wá wò pé ẹ máa gbọ́ kí la lè ṣe gangan ẹ mọ̀ pé mo dẹ̀ máa ń sọ pé sísọ ti kọjá ṣíṣe lókàn n bá ní jẹ́ kí n tún ti kíní síwájú ká wá ṣe 150 laps òun ló fi wá gbé wa tí a fi ń ṣe ti 150 laps tẹ̀ wá rí yẹn sìn ta fẹ́ ṣe é sìn pé so torí náà n tẹ́ bá lè ṣe pé tẹ́ bá lè fi donate sínú account tá a gbé sílẹ̀ yẹn ẹ jẹ́ kí n tún fi hàn wá so ká tó lọ ná so bí mo ṣe rí ní 2016 nìyẹn bí mo dẹ̀ ṣe wà ní sìn òun lè rí sìn so mo kàn fẹ́ fi hàn wá pé kíní yìí ẹ má jẹ́ kí ó fi hàn pé tá bá fi ọkàn wá sí ọ̀rọ̀ òmìnira yìí ó ti ṣe é ṣe mo dẹ̀ fi ara mi ṣe àpẹẹrẹ pé mo ní ìgbàgbọ́ nínú ara mi pé mo lè jẹ́ kí mo lè ràn ara mi lọ́wọ́ ẹ̀yin sì ń dùn mí o mi ò lè rìn púpọ̀ àwọn tó bá mọ̀ mí mo máa ń lo mobility scooter but ní mọ̀ pé mobility nìkan eléyìí tí mo rà yẹn ó yàtọ̀ díẹ̀ kékeré báyìí tiẹ̀ ní mọ̀ máa kàn jókòó máa ti jókòó so mo lè jáde pẹ̀lú àwọn èèyàn bọ́ mi ò lè rìn púpọ̀ tẹ́bẹ́ ní pé ká lọ rìn fún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú orúkọ bẹ́yẹn wàhálà ni àmọ́ tí máa lè wẹ̀ mo lè wẹ̀ bẹ́yẹn wákàtí kan àbọ̀ torí kò ní má wà ní omi ẹ̀yìn òun yọ mí lẹ́nu so mo ní nǹkan tí mo lè tèmi lè ṣe nìyẹn èmi wá fẹ́ kí gbogbo àwa tó kù ká rò pé kí la lè ṣe fún ilẹ̀ Yorùbá kí làwa lè ṣe fún ilẹ̀ Yorùbá ṣọ́rọ̀ mi yé yín ìyẹn lèmi fẹ́ kí gbogbo wa rò so èmi máa yọ lè sìn mo kàn fẹ́ lè ṣe àpẹẹrẹ ni o so ibi tí ọ̀rọ̀ wà nìyẹn so nǹkan tí ó máa ṣẹlẹ̀ níjọ́ Sunday ní dédé aago 2 sí aago 4 ẹ máa rí mi tí máa ṣe swimming yẹn báyẹn ẹ jẹ́ kí n wọ́n náà so yeah so gbogbo details gbogbo nǹkan tá a nílò láti ṣe kinní ọ̀hún ó wà níbí báyìí ẹ jọ̀ọ́ tẹ́ bá lè ṣe fún wa ẹ bá wa ṣe oh sorry ẹ má bínú mo fẹ́ ṣe báyìí sìn èmi mo ṣe ẹ jẹ́ ṣe báyìí. ayẹyẹ àgbọ̀nà. Mu tí máa ń gbọ́ orin yẹn nígbàkigbà tí máa gbọ́ orin yẹn ṣe ló máa ń jẹ́ kí ara mi yá torí ẹ̀ mo ṣe kọ pé erí mi wú mo ṣe rí orin yẹn láàárọ̀ báyìí ṣe lórí mi wú pé pé orin ńlá báyìí pé ẹ wo èrò tó wà nínú ibẹ̀ yẹn ẹ wo èrò tó wà nínú ibẹ̀ yẹn èrò wọ́n dẹ̀ dúró wọ́n dẹ̀ kọ́ inú wọn dẹ̀ dùn pé ara wa Odùduwà TV Radio àwà lára àwọn náà tó yẹ pé a gbé orin yẹn kí gbogbo ọgbà ayé fi mọ̀ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí
ẹ darapọ̀ mọ́ wa pé ẹ̀yin lẹ jẹ́ kó ṣe láìsí ẹ̀yin kò gbogbo léyìí tá à ń sọ yìí ò lè ṣẹlẹ̀ a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ jẹ́ ká túbọ̀ máa tẹ̀síwájú ó dẹ̀ fi hàn wá pé àwọn bàbá àwọn gbogbo àwọn àtàwọn ọmọdé àtàgbà wa o bá ṣe dúró kọ orin yẹn lásán ó jẹ́ àpẹẹrẹ bá ṣe dúró lápapọ̀ fún òmìnira wa àwọn kan lè má mọ̀ àmọ́ àpẹẹrẹ ni ó dẹ̀ ń fi àmì pé kíní ti bẹ̀rẹ̀ sí ní ó ti ń kárí ó ti ń lọ ó ti ń débi tí ẹ kó dé ó ti bẹ̀rẹ̀ àwa làwa ní fàsẹ́yìn sọ̀rọ̀ mi yé yín àwa la máa tún wọ̀ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yẹn so ibi tí mo ń sọ lórí ọ̀rọ̀ yẹn nìyẹn mo fẹ́ bá ṣe ń sọ ọ̀rọ̀ yẹn lọ ẹ jẹ́ kí n wá kíní kan fún yín so màá ṣe báyìí sí máa change yẹn sí ẹ má bínú máa change yẹn sí so mo kàn fi yẹn ṣe àpẹẹrẹ kí ẹ lè mọ̀ so gbogbo wa la lè ṣe kíní mo fẹ́ ká nígbàgbọ́ nínú wa pé ntẹ́ bá lè ṣe o láti fi ran ìlú lọ́wọ́ ẹ ṣe ẹ má dúró pé kíní kan bóyá tá a bá dúró fẹ́yàn kan ẹ̀yẹn nígbàgbọ́ pé ó ti ṣe é ṣe so gbogbo wa náà ni ó dẹ̀ kàn mo fẹ́ kí a ní ìgbàgbọ́ yẹn pé a lè ṣe kò sí tó máa dá wa dúró so bẹ́ẹ̀ mi ṣe rí ọ̀rọ̀ yẹn nìyẹn now mo fẹ́ ṣe nǹkan kan ká tó bá ṣe ń sọ̀rọ̀ lọ mo fẹ́ fi nǹkan kan hàn yín kí a lè mọ̀ ìdí tá a ṣe láti máa tẹ̀síwájú a gbọ́dọ̀ dúró ibi tá à ń lọ báyìí ní ká kọjú a gbọ́dọ̀ dúró pé à ń dúró fún kinní kan kò tẹ̀ jọ́ ni kò jọ́ ẹ jẹ́ kí n wá fídíò yẹn báwo mo ṣe fẹ́ ṣe fídíò yẹn náà mo fẹ́ fi fídíò yẹn hàn yín gbà tí mo rí fídíò yẹn omi fẹ́ lè máa bọ́ lójú mi mo dẹ̀ fẹ́ kí gbogbo wa wò mo fẹ́ kí gbogbo wa wo fídíò yẹn kó lè yé wa ẹ jẹ́ kí n wọ bó mo wá kọ sí náà ẹ̀hún náà ni so mom kí náà pè náà so mo kàn fẹ́ sáré wọ jáde fún yẹn máa ní army in Afghanistan mo fẹ́ wá jáde fún yẹn ní kẹlẹ̀ orí kí náà under náà mo dẹ̀ rí lẹ́ẹ̀kan o mother gives baby to mother hands ń bọ̀ ẹ má bínú ok máa ṣe báyìí ẹ máa ń bọ̀ mo ń bọ̀ máa wá rí sí máa wá rí ẹ ṣáà fún mi ìṣẹ́jú kan ok one more I will go somewhere else ẹ má bínú pé ó máa ń ó ń falẹ̀ díẹ̀ but mo fẹ́ fi kíní hàn wá ó dẹ̀ máa ṣe pàtàkì ká mọ̀ kíní yìí ó ṣe pàtàkì gan ni so ẹ ṣáà fún mi ń sùúrù ó máa jáde nsìn ok so now ẹ jẹ́ kí n wá wo library mo ti rí. Yeah, the one thing I'm telling other managers right now is to trust. So ẹ ṣáà máa ó máa jáde nsìn máa fi hàn yín o ẹ máa rí tó máa jáde láìpẹ́ yìí ń bọ̀ mo fẹ́ kẹ́ wo kíní màá wá fi kíní hàn wá mo fẹ́ kẹ́ wo kíní now ó ń bọ̀ o wọ́n wá ṣe báyìí.
gẹ́gẹ́ bí orin yẹn ṣe sọ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ẹ má jẹ́ ká gbàgbé gbogbo wa lápapọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká dì í mú ẹ jẹ́ ká fi sí ọwọ́ òsì ká fi sí ọwọ́ òsì àbí ká fi sí àpò ẹ̀yìn kí a máa gbàgbé ẹ̀ ọ̀rọ̀ tí gbogbo wa tí ó yẹ ká mú dání ni ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Bẹ́ẹ̀ gan ni mo fẹ́ kí ẹ gbọ́ kíní yìí ó ṣe pàtàkì àwọn ní ilẹ̀ Afghanistan màmá wọ́n gbé ọmọ òun lè rí nínú àwòrán tó wà mẹ́yẹn wọ́n gbé ọmọ fún àwọn oníkakí ìlú Gẹ̀ẹ́sì pé ẹ jọ̀ọ́ ẹ bá mi tọ́jú ọmọ mi torí àwọn ẹ̀rù ń bà wọ́n pé táwọn bá dúró sínú Afghanistan pé ikú ni ó máa bá àwọn pẹ̀lú ọmọ kàkà káwọn dé ikú pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú ọmọ wọ́n gbé ọmọ fún wọn pé kán sọdá sí ilẹ̀ àwọn oníkakí àwọn Gẹ̀ẹ́sì ẹ wo fídíò ọ̀hún ó ṣe pàtàkì ibi tí à ń lọ rèé tí a bá lọ tẹ̀síwájú fún ilẹ̀ òmìnira wa kókó ọ̀rọ̀ tí mo fẹ́ mú wá nìyẹn ẹ jẹ́ ká wò. ẹ máa wòran o ọmọdé nìyẹn o lọ gbé bí ẹran tá a bá lọ fómìnira tó ń bọ̀ nìyẹn ẹ jẹ́ ká tẹ̀síwájú ká gba òmìnira o ṣẹ́yìnrán tá a bá lọ fómìnira tó máa ṣẹlẹ̀ ṣẹ́yìnrán wọ́n ń bẹ̀bẹ̀ ṣẹ́yìnrín màmá ṣẹ́yìnrán wọ́n ń bẹ̀bẹ̀ pé kán gbé wọn ṣẹ́yìnrán wọ́n ń bẹ̀bẹ̀ n tó ń bọ̀ nìyẹn tá a bá lọ fómìnira o màá wá fi ìwé kan hàn yín ṣẹ́yìn so n tó ń bọ̀ nìyẹn o tá a bá ṣọ́ra n tó ń bọ̀ nìyẹn tá a bá ṣọ́ra ẹ jẹ́ kí wọ́n á fi eléyìí hàn yín. Is it possible to make £500 a day? èmi á fi eléyìí hàn yín mò ń bọ̀ o èmi fẹ́ kẹ́ rí eléyìí ẹ jẹ́ kí wọ́n á yí sókè díẹ̀ ṣe rí ní Taliban Sharia law wọ́n kọ́ kíní ọ̀hún ní kéwú wọ́n kọ́ ní kéwú ǹjẹ́ àwa mọ kéwú mélòó nínú wa ló mọ kéwú mélòó nínú àwa Yorùbá ló mọ kéwú yàtọ̀ sẹ́yìn ní mùsùlùmí àmọ́ nǹkan tí ó ṣe pàtàkì kí àwa Yorùbá o àti àwa Ìgbò àti àwọn middle belt káyà sowọ́pọ̀ nǹkan tó ń kọ sínú bíbà yìí fún yín tó ń kọ ní kéwú wọ́n túmọ̀ ẹ̀ wọ́n sọ ń bẹ̀ wọ́n ní màá sọ ní èdè Gẹ̀ẹ́sì màá wá túmọ̀ ẹ̀ sí Yorùbá ẹ máa gbọ́ o in English it goes this way if you do not report to the commission your family members will be arrested instead and you are responsible for this wọ́n ní you and your family members will be treated based on Sharia law. Ìtumọ̀ yẹn ewu ń bẹ lóko gẹ́lẹ́ngẹ́rẹ́ ni ló ń gẹ́ gan fún rẹ̀ ewu gan ni bẹ́ẹ̀ ni alàgbà Wálé Gold. Ìtumọ̀ kìíní yẹn jẹ́ kí wọ́n á túmọ̀ ẹ̀ fún yín. Wọ́n ní tí ẹ bá gbé ara yín lẹ̀ fún àwọn tí àwọn ìjọba yàn pé kẹ́ lọ bá àwọn ẹbí yín ni wọ́n máa lọ mú sí ẹ̀wọ̀n ẹ̀yin dẹ̀ lẹ máa forí gbé wọ́n wá tí wọ́n sọ lẹ́yìn pé àtẹ̀yìn o àtẹ̀bí yín o wọ́n máa ṣàríà ló máa dájọ́ yín ohun tó kọ́ nìyẹn o